lè gbọ́ olóró kọ́ máa ná fẹ́ gbọ́ olóró lọ sílé ẹjọ́ ṣé Fásílẹ̀ lówó olóró kó wà láyé dìsìn olóró òru obìnrin ṣé Fásílẹ̀ lówó olóró kó wà láyé dìsìn tí ò bá ṣe é pé wọ́n ti wá sí òòṣà olóòlù yẹn wọ́n ti sọ di òòṣà abiyamọ tí ò dàbí ìgbà tó ẹ̀ṣẹ̀ jáde tó jẹ́ pé mo tún tẹnu mọ́ àkọ́bí ẹ̀ tó kọ́kọ́ rí ọ̀nà ìdákọ̀sí bẹ́ẹ̀ ni kò ṣẹ́wọ́ pọ̀. ẹ̀yin èèyàn ẹ mọ̀ pé kábíyèsí wa ìlú Olúbàdàn wọ́n pe gbogbo ọmọ ìlú Ìbàdàn pé kí obìnrin má jáde kán má lọ wo olóró bọ̀ Fásilá ó lọ síbẹ̀ àti pé àwọn àáfàá gangan ló ti ọmọ yìí kó lọ síbẹ̀ ẹ mọ̀ pé gbogbo àwọn àáfàá tó ti lọ sílé Fásiláǹsì yìí kò ń ṣe àáfàá méjì kì í ṣe àáfàá mẹ́ta náà Fásilá tí wọ́n ń bẹ̀bẹ̀ fowó ẹ jọ̀ọ́ ṣé ẹ mọ̀ pé nǹkan tí Fásilá ṣe yẹ kì í ṣòun nìkan ló wà nídìí ọ̀rọ̀ yìí àwọn kan wà nídìí ẹ̀ tó ń sọ̀pọ̀tì ẹ̀ pé kó kọ̀ntínú kó máa sọ tẹnu ẹ̀ jáde pé wọ́n máa ẹ̀pù ẹ̀ pẹ̀lú owó àbí wọ́n máa fi ṣe bísínẹ́sì káwọn náà fi lè rówó lórí ẹ̀ náà ẹ mọ̀ pé bàbá wa Kégbà Gòdò wọn lọ́bẹ̀ àwọn àfáà lóríṣiríṣi àwọn náà lọ sí ilé Fásilá ẹ wò ẹ wá nǹkan kan fìdílé ká wá gbọ́ nǹkan tí máa mi Yorùbá Wuyì àtàwọn olólùfẹ́ ká wá gbọ́ nǹkan tí wọ́n sọ nínú fídíò yìí. sẹ́rí ẹ̀yin afẹ́ gba owó jáde lọ́wọ́ wọn ẹ̀yin wọ́n lọ sílé ẹjọ́ ẹ jẹ́ ká fi wọ́n sílé ẹjọ́ Ọlọ́run ọba ẹ jẹ́ kó lóun ọba ṣe nǹkan ẹ jẹ́ ká tiẹ̀ kó ṣe Ọlọ́run láàrin yìí bóyá wọ́n jẹ̀bi wọn bóyá wọ́n jẹ̀bi wọn ẹ jẹ́ ká tiẹ̀ jọ jẹ́ kí ayọ̀ òkú wọn sà wọ́n bẹ̀ yín àtẹ̀yìn àgbàlagbà àtẹ̀yìn kìrìsìtẹ́nì àtẹ̀yìn mùsùlùmí kódà àtẹ̀yìn bẹ́ẹ̀ darapọ̀ náà tẹ́fẹ́ yìí ní gbogbo yín wà wọ́n bẹ̀. Wásílà ẹ̀wọ̀n tí Wásílà sọ́ńbẹ̀ yẹn ẹni wọ́n mọ̀ kó tí Wásílà ń tẹ́ àti sọ́ńbẹ̀ yẹn ó ní àtẹ̀yìn mùsùlùmí àtẹ̀yìn kìrìsìtẹ́nì àti ẹ̀yin tẹ́ ẹ̀ darapọ̀ mọ́ wọn àti ẹ̀yin tí ẹ̀ darapọ̀ mọ́ àwọn wo ni Wásílà ń tẹ́ àti pè níbẹ̀ yẹn ẹ̀yin kìrìsìtẹ́nì ẹ̀yin mùsùlùmí àti ẹ̀yin tí ẹ̀ darapọ̀ mọ́ wọn Wásílà túnbẹ̀ yẹn sọ because èmi mo máa ń farabalẹ̀ gbọ́rọ̀ gan tún sọ dàrú. ẹ jẹ́ ká fi wọ́n sílé ẹjọ́ Ọlọ́run ọba olóòlù wá sílé ẹ jẹ́ kó lóun ọba ṣe nǹkan ẹ jẹ́ ká tiẹ̀ kó ṣe Ọlọ́run láàrin yìí bóyá wọ́n jẹ̀bi wọn bóyá wọ́n jẹ̀bi wọn ẹ jẹ́ ká tiẹ̀ jọ jẹ́ kí ayọ̀ òkú wọn. olóòlù wá sílé ọmọ pẹ́. àtẹ̀yìn àgbàlagbà àtẹ̀yìn kìrìsìtẹ́nì àtẹ̀yìn mùsùlùmí kódà àtẹ̀yìn bẹ́ẹ̀ darapọ̀ náà ẹ̀yin oníṣẹ̀ṣe bẹ́ẹ̀ darapọ̀ mọ́ ọ̀tẹ̀ wà lẹ́yìn àwọn ọlọ́run ọba ẹ jẹ́ ṣàánú ẹ jẹ́ ká gbá ìdèlè pa àwọn olórí bẹ́ẹ̀ mo fẹ́ lè ràn mí lọ́wọ́ tí ò ní sí pé ẹyin alọ́nìdá alọ́nbá wọn lórí mo fẹ́ ìfẹ́ lè ṣe fún mi ẹ kà wọn lórí lẹ ẹ jẹ́ kí ká fi ìjà yìí ṣòro gẹ́gẹ́gẹ́ gbogbo ọ̀gá bá ti dá àwọn ọjà yẹn ẹ fi ran èyí lọ́wọ́ kí mi náà lè ràn yá mi lọ́wọ́ àbí bí ilẹ̀ tó lè ran àwọn èèyàn mi náà lè wọ́ káwọn náà lè mọ̀ wípé táwọn ṣe fún mi àwọn sí mi gbogbo lè rìn ẹ jọ̀ọ́ fún gẹ́gẹ́ yìí káwọn lè mọ̀ wípé nǹkan táwọn ṣe fún mi lásìkò táwọn ṣe àwọn ṣe táwọn àmọ́ Ọlọ́run jẹ́rìí agbára rẹ̀ Ọlọ́run jẹ́rìí agbára nínú ayé mi ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ ṣàánú fún mi ẹ jẹ́ ká fi ogun sílẹ̀ ẹ jẹ́ ká lè progress ẹ jẹ́ kí ẹ sì ń débi sí ẹ sì ń síwájú ẹ jẹ́ kí n rà ló gbà lórí ayé lórí iṣẹ́ káwọn fún mi lẹ́sà yìí tó. kí tó continue láti máa play ẹ lọ ẹ bá wa tẹ thumb up lórí show ẹ bá wa power tap Nikki send your request let me bring you up so ẹ máa gbé àwọn tó máa gbé wọlé because mo ti fẹ́ bẹ̀rẹ̀ àti máa gba kọ́ọ̀lù wọlé nísìn but ẹ bá wa tẹ thumb up lórí show ẹ bá wa like ètò yìí kí ló dé kí ló ṣẹlẹ̀ wetin happen asao. Fásílà lè gbọ́ olóró kọ́ máa ná fẹ́ gbọ́ olóró lọ sílé ẹjọ́ ṣé Fásílẹ̀ lówó olóró kó wà láyé dìsìn olóró òru obìnrin ṣé Fásílẹ̀ lówó olóró kó wà láyé dìsìn tí ò bá ṣe é pé wọ́n ti wá sí òòṣà olóòlù yẹn wọ́n ti sọ di òòṣà abiyamọ tí ò dàbí ìgbà tó ẹ̀ṣẹ̀ jáde tó jẹ́ pé mo tún tẹnu mọ́ àkọ́bí ẹ̀ tó kọ́kọ́ rí ọ̀nà ìdákọ̀sí bẹ́ẹ̀ ni kò ṣẹ́wọ́ pọ̀. ìyàwó kílẹ̀ ẹ bá wa advice àwọn àfọ àkílẹ̀ wọ́n lè ṣe fún Wásílà kó bá wa fún lówó. kọ́ máa do kọ́ máa fún lówó. kọ́ máa do báwo. ìgbà àmọ̀jọ kọ́ máa do obìnrin lọ kọ́ máa do kọ́ máa fi bá ṣe fúdó yìí olóòṣà ní Ìlọrin ìlú sí sára. taná do. kọ́ máa do ẹ̀yà olóòṣà ní Ìlọrin ìyá Ọlọ́ṣun. ìyá oníkùránì. ó sọ wípé sọ wípé kò gbọ́dọ̀ ṣòṣà mọ́ ṣebí ìyá yẹn sọ fọ́n kẹ́ẹ̀dé òun pa. a ní voice lọ́wọ́ àti pa ẹ̀.
kọ́ máa dún Fásilé kọ́ máa fún lówó ta ló wá ń bẹ̀bẹ̀ fún òmùgọ̀ Yorùbá ló máa fún lówó kò ń ṣerú èyí. ẹ̀yin ò support kan fún lówó ó dà ṣe. èmi ò support kan fún lówó torí pé gbogbo ọ̀rọ̀ tó ń sọ yẹn ọ̀rọ̀ yẹn tẹ bá lọ wo ọ̀rọ̀ yẹn dáadáa ọ̀rọ̀ burúkú ló ń sọ ẹ fi wọ́n lẹ̀ tó bá jẹ́ bó ṣe ń ṣe nìyẹn. àwọn ọmọdé tó bá jẹ́ bó ṣe ń ṣe nìyẹn ṣé òòṣà ló fẹ́ bá tọ́ tó bá jẹ́ bó ṣe ń ṣe kò ń ṣẹ́jú ẹ̀ nígbà tí òṣèpó lóró lòun tó ti lọ bẹ́ orí èsì ìdìpínlẹ̀. ó dà ẹ ṣe màá mi. ìgbà tó fẹ́ rájọ orí kúkú ṣe ọlọ́gbọ́n afẹ́ ìjọba lọ fún lówó àwọn nìkan fún lówó ẹnìkan kò gbọdọ̀ dáwó fún tó rọ́ máa fi sílà gbowó lọ́wọ́ ẹ̀ náà dàdé tó pa ni. wọ́n ṣe máa ti àwọn ọmọ wọn jáde nìyẹn tó bá yá náà Fásiláì náà ó máa padà rárí òòṣà ni ó máa rárí òòṣà tó ní ó máa jẹ́ ayẹ. àṣẹ ifá ó máa padà rárí òòṣà ni sẹ́ẹ̀ wá padà wọ ọ̀ṣẹ̀ ṣe ẹ ṣe ìgbọ̀nyá wa. mo ṣe dé máa ti àwọn. mo lẹ́kì Fásilá já ọjà ọmọ pẹ́ ni. ó gbọ́dù wọn lọ. ọmọ oró. ó já kùtùkùtù Fásilá yìí ṣe mùsùlùmí rárá. ṣé dáhùn àfáà yẹn ibi tí ẹ̀fù dáhùn máa ń ṣe ẹ̀fù àbòsí ni o. ẹ̀fù àbòsí làwọn máa ń ṣe o. Fásilá wọn lè rẹ̀ lọ́wọ́ àyàfi tó ń gba pátá níbi àti bra. ẹ má sọ̀rọ̀ báyìí. táwọn bá ti lè gba pátá níbi ẹ̀. lọ bèè lọ́wọ́. wọ́n padà báyìí yẹn jẹ́ nìkan lóko. bàbá yìí ṣe wá ń fọ pẹ̀ lójú ẹ má fà sóòjà ẹ má sọ pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ má fà jẹ tí ń fà jáde. àgbákò ọ̀rọ̀ ń bẹ lẹ́nu. sẹ́rí gbogbo ìwà Muhammadu náà ń wo. àfààní àní ọmọ ẹlẹ́yà máa nìyí. iye onítùmọ̀ bẹ́ẹ̀ ni mo nǹkan tí mo sọ sẹ́rí ìkan náà gbogbo wa àmọ́ra wa àjọ wà ní. àmọ́ra wa o tá a bá yí ra wa. sẹ́rí ẹ̀pù tó fẹ́ ṣe yẹn ẹ̀pù àbòsí náà fẹ́ ṣe wọ́n fẹ́ lo ẹ̀pù yẹn láti fi against àwọn oníṣẹ̀ṣe ni. kìí pé wọ́n mú lílì rẹ̀ ṣe wọ́n sì mọ̀ pé wọ́n síláyè ṣe mùsùlùmí tó jinlẹ̀ lára tilẹ̀ because ẹni tẹ́ rí irun orí ìtọ́wọ́ tó ti tọ̀ tí ń tẹ̀ tẹ́ wá níyẹn ẹ wá ra ìdáàbò 1,000 lọ́wọ́ ẹ wá ní kókó fi borí. ó lè change. who's fully who? Tẹ́rí mùsùlùmí. Èké ni wọ́n bí wọn. Ẹ̀yin lè wá sọ pé kéèyàn mú ṣàbòsí. Ẹ̀yin náà kẹ̀dẹ̀rẹ́ èyí dandan báskẹ̀tì àbòsí ilé yín ló gbé. Báskẹ̀tì àbòsí ọmọ àdágùn. Ilé wọn ló gbé. So àwọn ìkù yẹn tí wọn lè ṣe wọn lè pọ́ ẹwọ́n sí àwọn pásítọ̀ lọ rí retí ẹ̀kú gan o. Owó tó tọ́ fún ẹgbẹ́ wọn ti rí ìdíẹ̀. Mo ti rí fídíò kan tí kan ni wọ́n ti sọ pé tóun sí wẹ́ láti lẹ̀ yẹn. Kí ló dé? Lára àwọn àbá yẹn. Olùpàá tí wọ́n ti ní kọ́ọ̀pù kí ní ẹ̀rẹ̀ fáwọn ní àwọn kọ́ọ̀pù wọ́n lè kọ́ọ̀pù wọn lọ spọ́ọ̀tù mọ́. Nìkan jáde ní pé tóun ti bẹ́ẹ̀ láti òun ti bí ọmọ ẹ̀ma tó ń bà lójú ọ̀nà. So àwọn tó fẹ́ lọ sí tí wọ́n ń gbọ́ wá sílẹ̀ ṣe rí mùsùlùmí ṣùgbọ́n wọ́n mọ̀ pé wọ́n fẹ́ sọ kìíní yẹn kí náà fi bá olóòlù jà tó ń gbára tí ń ta wọ́n fọ́nà ti jáde yẹn. Wà láì tí wọ́n fi láìláwà ẹ wo ẹ̀yin àfáàlẹ́ Yorùbá àsìkò social media láwà yìí tẹ́ ẹ̀ bá ti sọ́ra ayé yóò padà bàjẹ́ tiwa lọ́wọ́ ni. Torí dárí ìtàlọ́kọ̀ mọ́ yìí eléyìí ń tẹ̀lé ń tọ̀rọ̀ ẹni àwọn tájọ ń mọ́ra gan láti fi sàrà wa. Tọ́lá àwọn olórí burúkú gbóyún ẹ̀yọ́ ọmọ bá ẹ̀yọ́ ọmọ Sudan yẹn. Gbogbo yín àwọn tí a ti mọ nọ́mbà yín ẹ̀rú mọ̀ tẹ̀wé a ti mọ nọ́mbà yín a ti mọ ilé yín a mọ̀ yín tẹ́ lórí ibùnú yín. Ẹ̀yọ́ lórí ibùnú yẹn they are coming back to you guys wọ́n náà wọ̀n. Ẹni tí ò bá ti tẹ́ lọ́rùn ilẹ̀ Yorùbá ilẹ̀ ẹlẹ́gbọ́n ni ilẹ̀ ẹlẹ́gún ni. Despite pé ìyàwó yẹn ẹlẹ́àdọ́ bí èmi despite pé àfọ́ àdó bí tí má dáàbò àfọ́ àtẹ̀mí nínú ọ̀yọ́ àfọ́ tó bí èmi nínú ọ̀yọ́ ẹ̀ lànà ilẹ̀ ìpò níta fún wọ̀nyí. Ẹ má dàkọ̀ ọ̀bá yín o. Sọ́jú ẹ̀yìn sì èyí tààdọ̀ kò mọ́ yìí tààdọ̀ kò mọ́ yìí nílẹ̀ Yorùbá yẹn kò ní gbá mi ó gbẹ̀yìn. Kó tún gbà sọ. Tẹ́lẹ̀ kúkú ti borí ni ilẹ̀ Yorùbá ẹni tí ò bá tẹ́lẹ̀ rò tàbí wà nílẹ̀ tẹ́lẹ̀ wà nílẹ̀ lọ́sùn wà nílẹ̀ ṣùgbọ́n wà lẹ́kọ̀ọ́ wọn lọ. Ẹ máa lọ Málì. Ẹ máa lọ Málì. Ilẹ̀ lọ́wọ́ àwọn ọmọ nílùú lọ́wọ́ ìgbọ́dọ̀ tẹ́wọ́ rí yẹn sí lọ tẹ́ ńlá àwọn Yorùbá àwọn Yorùbá tó wà lọ tẹ́ ńlá lè wọ́n lọ́wọ́ ẹ lè rí yẹn sẹ́ńbẹ̀. Ilẹ̀ Yorùbá láti Ògbómọ̀ṣọ́ wá sí báwọ́ dálé bẹ́ẹ̀ ilẹ̀ Yorùbá ni. Ẹ máa tẹ́lọ̀ sínú lọ ìkẹ́kẹ́ mọ́ṣẹ́ ẹ má jẹ́ abá ńlá ẹ má jẹ́ àwọn tó orí ibú tẹ̀ sí káàkiri ẹ mọ́ sí káàkiri. We are waiting for you guys. Tọ́wọ́ pé ẹ ti mọ̀ pé kí ni yẹn ọjà ti bọ́ọ̀sì mọ́ lọ́wọ́ ẹ wá 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 lu yẹn ọ̀dì hódà
láti máa bẹ̀rẹ̀ àwọn èèyàn náà ní wọ́n gbà wọ̀. ọbẹ̀ kó wa kó o nílẹ̀ ọbẹ̀ kó àwọn ọmọ Yorùbá sínú ẹ̀wọ̀n. Ní owó tẹ̀lé fi hàn lọ́wọ́ àfọwọ́ kóòtù owó kóòtù. Yorùbá wì fún wa ní ọ̀bẹ́tì Berlin mọ́ tó pé àwọn náà wù ní Berlin ní kóòtù fún wọn ní oníjàmbá. mo bízì lánàá ni àná mo fẹ́ gbọ́ àti mo bízì ni. tẹ̀sí pé ara wọn lọ lè wọ̀ ara wọn wọlé tó fún ẹgbẹ́ tó ti kúrò wọn. bẹ́ẹ̀ ni ìfọ wọn lẹ́kùn. wọ́n ní lẹ́gbàdùn àwọn olórí burúkú dédé Yorùbá wù yìí inú bí mi ẹ̀rọ tó wà. ẹ ṣeun gan. a ní ẹni bá fẹ́ ka tó yí Yorùbá dáwó fún wa sílẹ̀ kán bá wa tẹ̀ 1 ẹ̀yin tẹ́ ẹ̀ bá fẹ́ kí Yorùbá dáwó fún wa sílẹ̀ bá wa tẹ̀ 2 àwọn arí èèyàn kan tó lè tẹ̀ 1 torí Ọlọ́run ẹnìkan Ajíbọ́lá bóyá obìnrin tẹ̀ níwọ̀n àbọ́kùnrin wọ́n tẹ̀ 2 yẹn á fẹ́ tó 500 times wọ́n ṣàn tẹ̀ 2 lọ ni wọ́n tó kọ 2 times 2 times 200 times kìíní kan wọ́n kọ yẹn wọ́n wá kọ 2 wọ́n ṣàn message tó ti kọ́mẹ́ǹtì lórí 2 yẹn á fẹ́ tó 5 million. ẹ jẹ́ Yorùbá why are you speaking for Wasila? wọ́n fẹ́ nà mí ní comment section. ẹ jọ ìyàwó Margaret ẹ ṣe mo dúpẹ́ ẹ kébì ní pẹ́lẹ́ tó fún mi ní super sticker o ìyàwó Margaret ẹ ṣe o àpòṣe sàmúrà ò kì í gbẹ àpò yóò ní gbẹ o thank you so much mo appreciate yín ọwọ́ yẹn máa lọ sókè ẹ bá wa sọ̀rọ̀ ṣé ká dáwọ́ fún Wasila. ẹ kú iṣẹ́ mọ̀. ẹ káàbọ̀ sà. àwọn ìyàwó wọn tún ti lé kan sí báyìí. ìyàwó wọn lé kan. ìṣòwò là ń ṣe. wọ́n á mú tó jẹ́ pé sáìtì ìyá Wasila tó máa wà lára àwọn àpá. wọn ò ní àwọn onínú ta ni. lókè alábòsí ni wọ́n lè máa pẹ́ nìkan alábòsí ni wọ́n. ọmọ ìjà sísà wọ́n sáré lọ ra ìjà wọ́n sáré kìbọ̀ lórí wọ́n tan kámẹ́rà wọn ní kó máa sọ̀rọ̀ kọ́bọ̀ wọn ò ní fún owó ẹjọ́ làwọn ní tí wọn ò lówó tó lè di àṣìṣe àwọn wọn ò lówó òṣèré owó ẹjọ́ ni wọ́n ní owó olówó òṣèré owó ẹjọ́ ni wọ́n ní owó olówó òṣèré tó bá ti lu tó bá kọ́ dáwó fún wọn káwọn dáwó fún kó máa lọ sí Saudi kó máa lọ kó àbáyà wá. kó máa lọ kó àbáyà wá Saudi God bless you sir. kó máa lọ kó àbáyà wá Saudi tó bá dẹ̀ bẹ́ẹ̀ tó náà bá dẹ̀ bẹ́ẹ̀ dá sí iṣẹ́ àlá kó máa bóyá kó máa kọ́ mọ́ṣáláṣí káàkiri. bẹ́ẹ̀ ni ẹ bá wa fún lówó kó máa lọ kó àbáyà wá ní Saudi tó bá dẹ̀ ti lówó tó kó máa kọ́ mọ́ṣáláṣí. tàbí kó dálé kéwúlẹ̀ kó máa dálé kéwúlẹ̀ káàkiri. ẹ máa bẹ̀rù Ọlọ́run díẹ̀ lórí péjì yìí. kó máa dálé kéwúlẹ̀ káàkiri. tó àwọn fáǹsì. tí ò bá lè lọ sí Saudi kó máa lọ kábàáyà wá. ó dà ẹ ṣe. alẹ́ ẹ ṣe. ó kí ìyá ẹ̀tọ́ máa múra lẹ̀ ìyá ẹ̀tọ́ kó máa múra lẹ̀ ewé ló pọ̀ nìyẹn òun kó máa múra lẹ̀ kí ìyá ẹ̀ máa múra lẹ̀ àwọn sáìsì ìyá ẹ̀ wà ní ara àwọn àfà tó ìyá ọlọ́sùn kó lọ béèrè lọ́wọ́ ìyá ọlọ́sùn. rabaraba kò tí ì tán lára ìyá ẹ̀ sì báyìí wọ́n yẹ ìyá dì í. àríwá àwọn wo ni. àwọn bẹ́ẹ̀ fún ọmọ dídó lọ. irú ọ̀rọ̀ wò lẹ wá ń sọ. gbogbo ogun tí wọ́n fi ń bá ẹ̀sùn láyé àwọn ọwọ́ wọn ló pọ̀ sí. ọmọ tí wọ́n wá rú ìyá Wasila náà má sọ bẹ́ẹ̀. kí Wasila díẹ̀ máa múra lẹ̀ àwọn àfáà ń bọ̀ wọ́n ń bọ̀ àwọn sáàsì ìyá Wasila wà lára wọn tí wọ́n fún mọ́ tí wọ́n fún ọ tí wọ́n fún yà. ó dà ẹ ṣe àwárí wá dúpẹ́ fẹ́. wọn ò lówó kan tó máa fún kó máa lọ wáṣẹ́ fúnṣẹ́ wọn ò ló àwọn àfọ olówó owó ẹjọ́ ni wọ́n ní tiwọn. ọmọ ọlọ́dún ṣe bá wà wọ̀ mute bàbá wa yìí wọ́n fẹ́ fa sóòjà mi ìdẹ̀fẹ́ kan fà já ọmọ ọlọ́dún ṣe bá wà wọ̀ mute ọmọ ọlọ́dún ṣe wọ̀ mute wọ́n ti fẹ́ já sọ̀mọ́ mi lọ́wọ́ ẹgbà mi lọ́wọ́ bàbá yìí ẹgbà mi lọ́wọ́. olówó ṣe rere lọ́wọ́ owó ẹjọ́ làwọn ní tiwọn owó ẹjọ́ àti kọ́ bọ́mọ kọ́kọ́ gba pátá wọ́n gba owó Wasila wàá dàbọ̀ owó àti yẹ. ó dà ẹ ṣe sà ọmọ ọlọ́dún ṣe bá gbóhùn sódì bàbá wa ìtọ́ bá fi wọ́n lẹ̀ wọ́n máa sọ̀rọ̀ dídò yẹn wọ 10 minutes. àgbọ̀yìn background yọ ariwo wà bẹ́ẹ̀ àgbọ̀yìn sà àgbọ̀yìn bá wa mute wọn. ó dà ẹ bá wa mute.
bàbá wa tó ń sọ̀rọ̀ tó bá fi wọ́n lẹ̀ wọ́n lè sọ̀rọ̀ yẹn di 10 minutes ẹ bá gbóhùn sókè wọ́n yà pátá ń díẹ̀ wọ́n gbà pátá ń díẹ̀. Yorùbá wí èmi mo sọ nísìnyí pé wá speaking on behalf of Wasila lánàá ẹ ṣe show ti ọmọ Ṣéwù tí ó bú Olóòlù ẹ tún wá ń sọ̀rọ̀ behalf of Wasila ló ṣé ẹ mọ̀ wípé nígbà tẹ bá ní kó máa dáwó fún ní ìsìn wọ́n yẹ̀yẹ́ wa ni. àwọn akọ́lá fẹ́ dáwó fún o mo ti bẹ̀ pé ṣé kọ́mọ Yorùbá dáwó fún pé kọ́kọ́ tù. ẹ ṣọ́ra yín o Yorùbá wuyì ẹ ṣọ́ra yín o ọmọ Yorùbá wo ló ń dáwó fún ẹ rí bí ọmọ Ṣéwù ṣe bú Olóòlù lánàá nígbà tó bá dáwó fún lónìí tó bá tún ọdún tó bọ̀ wọ́n á tún ṣe èyí tó ju bẹ́ẹ̀. wọ́n máa ṣe lọ bẹ́ẹ̀ wọ́n máa fẹnu tẹ́ńbẹ́lú àwa ọmọ kóòtù òjíire wọ́n á ní pé kò sí ó yẹ kí ó kú dànù ní God forgive me. Ọlọ́run ò ní jẹ́ kó kú má sọ bẹ́ẹ̀. tó èmi sọ pé God forgive me Ọlọ́run ò ní jẹ́ kó kú torí gbogbo wa la bímọ wọ́n máa yẹ̀yẹ́ wa wọ́n láti máa fi gbé titi wọn lárugẹ wọ́n tún wọ́n máa ń bẹ́ ká máa dáwó fún wọn. àti ìrẹ́ni tó bàbá náà mẹ́rin tó kọ one èèyàn mẹ́rin tó kọ one máa yíbò mo ṣẹ̀ṣẹ̀ gbọ́ pé ta wọlé tí wọ́n ń gbé tó ní wọ́n gbowó lọ́wọ́ òun ó yẹ kí máa lè gbẹ̀tẹ̀ kan lọ́wọ́ ẹ̀ ni Ọlọ́run dáríjì mi. ó dìgbà tí wọ́n bá ṣe fún ìkan nínú wọn tó wá gbé tí àwọn mùsùlùmí ẹgbẹ́ tó gbé wọn dìgbàdìgbà padà wá sọ́dọ̀ wọn oníṣẹ̀ṣe tí gbogbo ajé fojú rí tó bá bí wọn re káwọn lọ bọ́ta nígbà tí àwọn alágẹmọ bá fẹ́ lọ sí ọ̀dọ̀ ilé agẹmọ. àbí kankan ló lọ sí junction Ìjẹ̀bú-Òde nígbà yẹn tó fẹ́ lọ jí kínní wọn gbé ẹ̀rí nǹkan tí wọ́n tí òòṣà yẹn tó fojú ẹ̀ rí níta gbangba in the public. ó dìgbà tó bá ń ṣe bẹ́ẹ̀ fún wọn kára wọn tó balẹ̀ ẹ ṣọ́ra yẹ má promote ẹ̀ owó òṣìwò ló ń dá fún táwọn mùsùlùmí ẹgbẹ́ ẹ̀ dáwó fún. ẹ ní sùúrù yàrá tó fẹ́ jà ní sinmi ọlọ́mọ ẹ̀kẹ́ ẹ̀nà mi lórí péèjì nǹkan tí mò ń sọ ni pé ẹ ti múra àjà báyìí nǹkan tí mò ń sọ ni pé ọmọ Yorùbá ẹ lè ní ká má because oúnjẹ Adéọlá mo ní ọmọ Yorùbá tó bá fẹ́ dá owó fún tí kò mọ̀ ìbá dáwó fún ẹ bá wa kọ ẹ bá wa. tó fi iṣẹ́ aṣọ bò lórí. a ní ẹni tó bá fẹ́ kí Yorùbá dáwó fún kókò tù ẹni bá fẹ́ kí Yorùbá dáwó fún. ẹ wo bí ọmọ Ṣéwù ṣe bú Olóòlù lá ṣára títí yóò bù má ṣọ ni. ara mi ò bù má ṣọ ni wọ́n lé pè. wọ́n yẹ̀yẹ́ àwa wọ́n wá fẹ́ máa fi ká máa dáwó fún ọmọ Yorùbá wo ló fẹ́ dáwó fún to hell with ọmọ Yorùbá tó bá dáwó fún. Ògúndé àwọn ìyá fàájá àwọn ìyá kí ni máa ń fàájá tí ìyá yìí bá rí mi lójú kojú pẹ̀lú sọ tí mò ń ṣe ilẹ̀ náà kí wọ́n lè ṣe fún mi ná tí ìyá yìí àwọn Yorùbá ò gbọ́ náà àṣẹ o àwọn Yorùbá ò gbọ́ nǹkan kan wọ́n ti gé tí wọn lọ. hello à ń gbọ́ yín mà. hello ṣé o ń gbọ́ mi. bẹ́ẹ̀ ni mà. pẹ̀lẹ́ kúṣẹ́ takuntakun náà á dá wa láre. àṣẹ Èdùmàrè. àmì ṣe náà ṣe nù. àṣẹ àṣẹ gbé gbogbo alékè ọ̀tá ilé ọ̀tá òde. àṣẹ. àwọn ọ̀rọ̀ Gani Adams kì í ṣe program táwọn wo yìí ni mo fẹ́ sọ. ṣé wọ́n pé wọ́n ti jáde àwọn náà ti ń ṣe mọ́fì oríṣiríṣi nínú. káwọn Gani Adams ẹ bá mi ẹṣẹ́ ní fíìmù wọn sí mi ó yá abúlé máa dùn. ọ̀dọ̀ gbàgede ní mo bá ti rí wo program yìí. àwọn yẹn. àwọn ọmọ yẹn ti jẹ àwọn ọmọ Gani Adams ti bọ́ síta o wọ́n láwọn náà ti mọ ẹnìkan wọ́n ti mú bá wọ́n ti má wò. ẹ kò sí wàhálà jẹ́ kó máa mú mi sọ. ó sọ di nǹkan tí yóò pààyàn lẹ́kún ẹkún ni mò ń sun bó ṣe ṣe nígbà mò ń wo àwọn oríire tí mò ń gbọ́ interview tó ń ṣe táwọn tó tún ṣe fún wọn tó donate fún wọn orí mi dẹ̀ ń wú làwọn fi ṣeré lọ́ fi ṣe ẹlẹ́yà torí owó tí Ọ̀nìrìṣà fún Gani fún Sunday Igboho ogun yẹn mú wọn ó dẹ̀ máa mú wọn pa ní lórúkọ ẹ̀jẹ̀ Jésù. a lè ṣe tiwọn lọ ẹ ká máa ṣe pààrọ̀ wá síra lọ lọ́wọ́ àwọn òní tó bá mú mi wọn ẹjọ́ tó bá mú mi wọn náà wọn kí lè máa ṣe fún mi lọ́wọ́ wá síra ẹnìkan náà máa gbá mi níkò lórí ẹnìkan láti pa mọ́kù láì ní ìyá láì ní ẹgbẹ́ mi ọmọ òkùnkàn ní mímì níyà mi ní bàbá ẹ máa dùn mí lọ́wọ́ àti pa mọ́kù lọ́wọ́ wá síra kí ni mo ṣe mo ní ẹni tó bá fẹ́ ká dáwó kí ọmọ Yorùbá dáwó fún Wasila mo ní kókó 1 ẹ̀yin tó bá fẹ́ pé àwọn ọmọ Fúlàní nìkan dáwó fún mo ní ẹ̀kọ́ 2 ẹ wọ́n ní tẹ́ bá gbá mi mú lórí iṣẹ́ tí mo ṣe máa lù mí lálùpàá mọ́kù àṣà o Yorùbá wuyì sá. ẹ má fún ọmọbìnrin yẹn lówó kankan
mi ni mo fẹ́ fún lówó ọmọ ọ̀dọ̀ lèmi ń ṣe níbi bí ni. ẹ kó tó dàbí ọmọ tó da yín lébi lọ́jọ́ sí. èmi ò ní mo fẹ́ fún lówó mo lèmi ti rówó ẹgbàá lẹ́nu. ẹ má fọmọ yẹn lówó kankan bó bá máa sọ́fà kó sọ́fà bí iye ẹ bá máa sọ́fà kó sọ́fà bí iye ẹ bá máa dẹni tó máa gùn bí ẹ ṣe pẹ̀lú àwọn mùsùlùmí yẹn ẹ yọ̀ǹda obìnrin yẹn àti ìyá ẹ jẹ́ kó máa bá tiwọn yé kiri ẹ jọ ẹ jẹ́ ká jọ túnlẹ̀ Yorùbá ṣe ẹ jẹ́ kó jẹ bí àwọn bàbá Ololu tó bá lè dá owó ẹ padà kó dá padà lé wọn lórí kó wá gbígbà Ọlọ́run wà pẹ̀lú wa. ọlọ́mọ ẹ̀kan lórí ṣó yìí lẹ́yìn kádúpẹ́ fún àwọn irúmọlẹ̀ tó ní kí China ṣe fóònù kó wá fi kọ́fà sí ọ̀rẹ́ ìtàn ìbọn àkàmì ẹ̀rọ ọmọ máa sá mi nígbà tí lè nìyí ọmọ kí lórúkọ bá wa gbóhùn sókè kí ni mo ṣe mo béèrè advice ni mo béèrè wọ́n fẹ́ nà mí tẹ́ bá nà mí sí kí la máa sọ báyìí tẹ́ bá nà mí kí la máa sọ mo béèrè advice ni bá wa gbóhùn sókè. ọmọ aládọ̀sán ṣẹ́ ti wà níbi tí ẹ ti lè sọ̀rọ̀. ẹni máa gbóhùn sókè ẹni tó bá ti ẹkún lásìkò yìí ìyàwó adíkẹ́ tó bá ti sẹ́ndì kí ló kẹ́ àtìmí ẹ má gbé sókè mo fọlọ́run bàbá ẹ má jẹ́ kán report page mi ẹni tó bá ti sẹ́ndì àtìmí ẹ bá gbóhùn sókè sà ń gbọ́ ní sà. ṣé ní àkọ́kọ́ mo kí gbogbo ẹni tó wà lórí ètò ẹlẹ́ẹ̀kejì ṣe rí ọ̀rọ̀ wá sílá tèmi fẹ́ dá sí kò pọ̀ alákọ̀ọ́kọ́ wọ́n ní òfin ò kí ń pààyàn òfin ò kí ń pààyàn fẹ́ tó bá létí tó bá ti ṣòfin ìlú pé ìlú yóò fẹ́ kan báyìí ẹ má rúwó òfin ta ló rán ń bẹ̀ ẹlẹ́ẹ̀kejì ẹjọ́ tó lọ́run nígbà tó ń sọ̀rọ̀ ń sìn pé káwọn èèyàn kan ṣàánú òun kan ṣàánú ìyá òun ní gbogbo èèyàn àti kírísítẹ́nì kí ló kan kírísítẹ́nì pẹ̀lú ọ̀rọ̀ wọn ṣé àwọn mùsùlùmí ṣé wọ́n fẹ́ ó wá dọ̀rọ̀ wàhálà ń sìn ẹ wá ń pe kírísítẹ́nì náà sí ṣé wọ́n fẹ́ràn kírísítẹ́nì ni. àwọn náà padè bóra. àwọn mùsùlùmí kí wọ́n lọ dá wàhálà wọn gbé wá sí lákẹ̀dẹ̀rẹ́ náà ṣe bí mùsùlùmí náà mùsùlùmí náà ti dé kọ́ ṣe ti dé fún kò sí ìrànlọ́wọ́ tó máa ṣe fún wá sí lẹ́yìn pápá tẹ̀ wọn náà máa rán lọ sí Mẹ́kà òun àti ìyá ẹ̀kọ́ dẹ̀ máa múra lẹ̀ àwọn àáfàá máa fẹ́ wọn ìyá ọlọ́ṣun náà wọ́n fẹ́ ìyá ọlọ́ṣun wọ́n máa fẹ́ wọn àti ìyá ẹ̀ kò sí ìrànlọ́wọ́ kan tó máa ṣe fún wá sí láò ṣẹ́rí tó bá ń sọ̀rọ̀ pẹ́fẹ́ dáwó Yorùbá wuyì ojú àánú yín ti pọ̀ jù ẹ lè dáwó fún lápò ara yín o ẹ̀yin ọmọ Yorùbá mi ní kẹ́ má dáwó fún o ẹ jọ̀ọ́ mo fẹ́ bẹ̀ yín bóyá kó lọ tún fídíò ẹ̀ ṣe kó má pe kìrìsìtẹ́nì sí nǹkan tó ṣẹlẹ̀ yẹn o torí kìrìsìtẹ́nì ránṣẹ́ wọn ọ̀dẹ̀fẹ̀ kan mùsùlùmí ọ̀dẹ̀fẹ̀ kan láti kìrìsìtẹ́nì ẹ yọ kúrò bẹ́ẹ̀ ẹ jọ ń tọ Ọlọ́run torí pípa kọ́ pa nàṣàrà lẹ̀ ń wá kiri ó wá délẹ̀ ń sẹ̀ wá pé kọ́pa yẹ̀wúdí kọ́pa nàṣàrà. ẹ lọ dá wàhálà yín gbé ẹ má pè kìrìsìtẹ́nì sí o nígbà tí wọ́n ń ṣe ṣebí wọ́n announce pé wọ́n fẹ́ ṣe nǹkan báyìí Olóòlù máa jáde ẹ jọ ta ló ti pé kó jáde ta ló ránṣẹ́ tó bá jẹ́ kìrìsìtẹ́nì ni kí ní ìṣẹ̀lẹ̀ sí àmọ́ táwọn mùsùlùmí máa ṣe tán bá jáde àmọ́ bó ṣe máa jáde wọ́n máa ṣe ẹ̀yẹ wọ́n lè ní tó bá já wọn ni Olóòlù lè má wọn agbára ẹ̀ ò ká wọn ṣùgbọ́n nǹkan tó bá ti pè ní èèwọ̀ ìlú ẹ jẹ́ ká pa èèwọ̀ mọ́ kọ́ lọ dá wàhálà wọn gbé ẹ má pè kìrìsìtẹ́nì sí ẹjọ́ tó lọ lọ́hùn o kò sí tó kan kìrìsìtẹ́nì ò torí ẹ̀yin àti kìrìsìtẹ́nì ọ̀tá ni yín o Yorùbá wuyì mi ni ẹ má dáwó fún ẹ lọ dá fún. kí ló dé tẹ̀ ń dárúkọ mi Yorùbá wò ṣé mi wò. ẹ ní sùúrù ẹ ní fìdí gbé lọ́jọ́ kìíní àtó lẹ gbé òun lọ sí Libya kò tí ì kọ́ yín lọ́gbọ́n àbí ẹ continue. wá sí láti yẹ ẹ máa múra láti ṣe nìka ìfáwọn àfà àwọn àfà lè ràn lọ́wọ́ ṣóyè yín wọ́n lè ràn lọ́wọ́ tó bá ti lè fẹ́ wọn wọ́n ràn lọ́wọ́ ẹ máa gbọ́ pé ràn lọ́wọ́ ìyá ọlọ́ṣun kí lẹ gbọ́ nípa ẹ̀mọ́ rabaraba ní àgbọ̀n kan pa ìyá ọlọ́ṣun mọ́ wá sí lágàn fún rẹ̀ ṣe ẹ̀rí gbójò ìyá ọlọ́ṣun ni ó fara jọ ó fi mú ẹyẹ imú ẹjọ mú ìyá ọlọ́ṣun àtọjú rà ẹ. ó fi ẹ̀fẹ́ ó jọ ìyá ọlọ́ṣun so. ìyọ oníkùnrin ní kí ṣe ìyá ọlọ́ṣun. torí ṣẹ́rí kan tó bá ti pè ní òfin ìlú ò bá jẹ́ kí sẹ́ni ò bá jẹ́ mùsùlùmí pamọ́ ni bíbélì wa kò sọ fún wa pé ẹ̀ṣẹ̀ àgbàǹgbà ẹbí tí kísárì fún kísárì ní bíbélì sọ owó ẹdẹ ní owó ló pa ṣóyé. bàbá wa ǹjẹ́ mọ̀ wípé àwọn àfáà tí wọ́n ń bọ̀ tà tí wọ́n sọ wípé bí tó dún làdé yìí wọ́n ní kólóòlù kóbìnrin má jáde ẹ bá wa bí àwọn àfáà yẹn pé bí tó dún làdé yìí kí ló yẹ tí obìnrin ò lè líìdì irun jímọ̀. kí ló mú àwọn ẹni sùúrù ẹ gbàgbé gómìnà ò lè líìdì kí ló mú àwọn nígbà tí wọ́n sọ pé
níbi tójú làdé olóò kí ló mọ àwọn tí wọn kó àwọn ìyàwó wọn lọ́jọ́ yẹn kán lọ pàdé Ololu. àwọn tó pé tójú làdé yìí ó yẹ kí Yorùbá ti stop o pé kóbìnrin má rí Ololu bẹ́ẹ̀ kí ló wá mú àwọn àfáà tí wọn ò sọ pé ibi tójú làdé yìí kí obìnrin máa jẹ lè mọ́mù tó máa kírun jímọ̀. àwọn obìnrin wọn ò lè lídìí irun wọn ò lè máa kírun kí ló fà á. ẹ̀yìn náà kó wọn sí. nínú kírísítẹ́nì ń sìn àwọn obìnrin tó ń ṣe pásítọ̀ àwọn obìnrin tó ń ṣe wòlíì iwájú ló wà àwọn pọ́pù làwọn káwọn obìnrin wọn sí. so wọn fẹ́ pa òfin sáódì rẹ wọn fẹ́ pa òfin tiwa rẹ dé play ẹ fẹ́ kú ẹ ṣe nǹkan bàbá mi. mo sọ́rí. ẹ má bínú ẹ lè tún pè padà ìyá wa ní kìí ṣe fẹ́ sọ̀rọ̀ ni. First of all, send a request, send at me. How many times in my comment section? I'll bring you up. Send at me. Sherry, Iyawa, àwọn tó ń gbọ́ anything yẹn, àwọn ọ̀gá ẹ̀ pé èyí ṣe láti wà inú ń bí àwọn ọmọ Yorùbá sí àwọn wèrè yẹn. So àwọn fans mi tó ń bú mi. Comment section lórí YouTube wọ́n ti fẹ́ bú mi pa mo ka comment wọn lórí screen tí mo fi ṣe show bẹ́ẹ̀ ni mo gbẹ́nu sókè tí mo kà ń bẹ̀ yẹn mo ń wò mi gbọ́ wọn lórí TV níbẹ̀ mo ka comment wọn wọ́n ti fẹ́ bú mi lórí YouTube ẹnìkan tó bá mú mi ó máa fa ohun mi yọ láì ṣe pé mo jalè láì jí pátá. àní TikTok wọ́n ti bú mi débi wípé ẹnìkan ló máa tó bá mú mi ó máa fún mi ní ìkó 10 àmọ́ tẹ̀mí kò 10 lórí orí yẹn ìdá sórí kékeré yìí tẹ bá tẹ̀ kó 10 sí kò ní jìn àmọ́ máa fà mí lọ́rùn yọ ẹnìkan ló máa lù mí ládùn pamọ́ òkú torí Ọlọ́run èèyàn kan pé lọ́lọ́ láìkì mi dáàdì mi nìkan bàbá mi Ṣọlá Jọmbú àwọn nìkan lọ́ láìkì mi wọ́n ní please forgive my lovely sister Yorùbáwùyí àwọn nìkan wọ́n ní she means well bàbá Ṣọlá Jọmbú láti ilẹ̀ àwọn bàbá mi nìyẹn látàyè orí Facebook àwọn nìkan náà láìkì mi àwọn nìkan náà ń bá mi bẹ̀bẹ̀ wọ́n ṣà ń bẹ̀bẹ̀ mi please forgive Yorùbáwùyí YouTube èmi àti ẹni lẹ́nu a máa dáwọ́ fún wa sílá ẹ lọ mọ́lá pàwọ́ a máa dáwọ́ fún wa sílá ẹ bá wa gbọ́n sókè akẹ́kọ̀ọ́ máa gbé yín wà lọ́wọ́ mi. ẹ lọ dáwọ́ fún wa sílá lápò ara yín Yorùbáwùyí ẹ lọ dá fúnfúnra yín ẹ lọ ṣígò fúnfúnra yín ẹ má pa àwọn ọmọ Yorùbá bínú láwọn ò dáwó ẹ fẹ́ bàá fọ́ọ̀sì mú wọn ni. ṣé ó yẹ kó máa nà mí kí ló máa nà mí fún ẹ máa nà mí. ẹ̀yin náà mo máa ká sọ̀rọ̀ oníkálukú yín máa. wọ́n ní wọn ò fẹ́ nǹkan tọ́ba bá wà nílùú tọ́lá ló bá sọ pé wọn ò fẹ́ nǹkan ọba ò ní fi tipátipá ṣe wọ́n náà fẹ́ nǹkan ẹ̀yin náà bọ́lẹ̀ ń bẹ̀. ṣé ìbú yẹ kẹ́ ẹ̀bẹ̀ mi ni pé kí n bọ́lẹ̀ ń bẹ̀ ẹ yẹ kẹ́ ẹ̀bẹ̀ mi ni ẹwà tó ń ṣakọ mo máa ká sọ̀rọ̀ gbọ́ ìfáàsì mi máa wọ fáàsì mi máa mówó yín máa ṣe lóko fún mi. ìyàwó àwọn àfáà ti lé 3 nìyẹn. ẹ ṣe àwọn ìwà dúpẹ́. ẹ̀yin náà ti kúnyàwó àwọn àfáà nìyẹn jókòó síbẹ̀. ẹni pé. mo ní pé ẹ̀yin náà ti kúnyàwó ìyàwó àwọn àfáà nìyẹn ìwásí láti yẹ ẹni tẹ́lẹ̀ ẹ̀yin náà ti kún wọn ẹ jókòó bẹ̀ wọ́n ní wọn fẹ́ nǹkan ẹni tipátipá. ṣe bẹ́ẹ̀ ń ṣiṣẹ́ ẹ lọ kówó fún kẹ́ ẹ dá 100 million fún àwọn àfáà yẹn gbà lọ́wọ́ ẹ̀. so ẹ̀yin tó jẹ́ old fan mi ẹ̀yin lè sọ̀rọ̀ Yorùbá ìsìn yẹn máa wọ̀rùn àìmọ̀ èèyàn tí máa wá sí Nàìjíríà tí máa wá sí London gbogbo ẹ̀yin tẹ́ ń bú mi lẹ́nu ẹ má kí mi o tẹ́ bá kí mi wàhálà lẹ́ ń wá gbogbo ẹ̀yin tẹ́ ń bú mi ẹ má kí mi o tẹ́ bá kí mi wá sí London tẹ́ bá kí mi lè kí mi lọ́wọ́ tó wà ń lẹ́yìn èmi àti mo ti block anybody èmi kan tẹ̀ tí wá bínú báyìí ẹ bá gbóhùn sókè ń bí mi màá mi gbé ìtẹ̀ká mi wá gbèjà mi. Bọ̀dá Àdìsá wà. Ẹ máa lọ́ mi létí tèmi. Màámi, ẹ support mi torí Ọlọ́run. Mo mọ̀ pé yìí nífẹ̀ẹ́ mi. Lọ ṣe nǹkan tó dùn mí lẹ́nu. Màámi ẹ sọ̀rọ̀ tó dáa mo mọ̀ pé ẹ lọ́ọ̀bù. Ní ìwúre tó bá máa jáde láti ẹnu ẹ jẹ́ kó máa jẹ́ fún ọmọ Yorùbá. Ẹ má máa ṣèwúre fún àwọn ọmọ àfìtọ̀wọ́ ẹni wọn. Ó dùn mí gan. Ẹ sọ pé kó tiẹ̀ rántí jẹ́ àjèrè ọmọ. Ó dùn mí rò. Tó bá jẹ́ ọmọ ọkọ lọ Yorùbá ẹ ní ráìtì àti súre fún ṣé ẹ mọ bí ìlú ẹ lọ. network tó pẹ́ ń bínú network yóò sọ̀rọ̀ dáadáa. sọ pé ìwú yìí kò ṣe pé ìwú yìí kò ṣe pé sọ̀rọ̀ tẹ̀lé tó bá mọ tó ń jáyé láàyè. kankan nílẹ̀ Yorùbá àwọn ọmọ ilé
kò ṣe wúlí lè máa fẹ́ ẹnu níwúre fún ẹni tí ò ṣe ọmọ Yorùbá ìran Yorùbá ní ti máa fẹ́ ẹnu níwúre fún ẹni tó torí Ọlọ́run ẹ̀kẹ́ òfin tó kan ọ̀tọ̀ ní gbogbo tí ń jọmọ Yorùbá tó bá jọmọ ọkọ yìí olùpẹ ẹ ṣe kí ni ti ní àbúrò bẹ̀rẹ̀ ṣé kí wọ́n dáwó tàbí kí wọ́n mẹ́ta kó fún tí wọ́n lọ bá àwọn máa fi tọ̀wé rí ìwò tán dáwó fún tó bá fẹ́ dáwó fún ó dẹ̀ kú mọ́ra fọ́nrán oríṣiríṣi wọ́n ṣe àwọn agbára wọlé wọ́n máa gbẹ̀yìn wọlé wọ́n kójó yẹ ọ̀dọ́mọdé ìyá ni wọ́n odò kójó òkè àwọn ẹgbẹ́ ní sẹ́dẹ̀. Irọ́ burúkú ti bá yé wọn jẹ́ irọ́ burúkú ó bá yé wọn jẹ́ látòkè títí dé sàlẹ̀ irọ́ burúkú ó bá yé wọn jẹ́ àwọn lalábòsí àwọn lalágàbàgebè àwọn olóyè àwọn olóò ti gbé àwọn ilé orí wọn ni wọn gbé máa dá ní pátá èyí tó kan ìmọ̀ Yorùbá pẹ̀lú pé bóyá fẹ́ dáwọ́ fún. Ẹ má jẹ́ kí n gbàgbé ẹjọ́ torí ọ̀nà ayélujáde wá síná o máa ṣẹjọ́ wípé òní ṣẹjọ́ yẹn kò sí nǹkan tó ń jẹ́ gbogbo tí jẹ́ ìran Yorùbá àti ìṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá ló fẹ́ bá ṣe tán wọ́n wá ní ká dáwọ́ gan ta máa fi gbé lọ sí kóòtù ìwé èmi kan ìdíbí mi ní nílò já owó ìfúnlọ́mọ́sì máa lọ yá máa fi fowó síbẹ̀ olóòlùjọ́ wá fẹ́ ṣẹjọ́ báyìí olóòlùjọ́ wá fẹ́ ṣẹjọ́ ọmọ Yorùbá fẹ́ ṣẹjọ́ ó yá tí ògbó ọjọ́ wá fẹ́ ṣẹjọ́ kó gbogbo àjọ wá tẹ̀sí bọ̀ kó tó ṣe ètùtù wá síná kí ló dé tí àwọn àfáwọn ò jáde kí ló dé tí wọ́n jáde kán tó ṣe ètùtù wá síná kí ló dé tí wọ́n ti jáde before them ó sì ṣègbà tí wọ́n ti ṣe ètùtù tán náà ẹ̀ṣẹ̀ wá ń jáde kókòkò àwọn olè gbójúgà ọ̀fọ̀n olè ọ̀làlẹ̀ náà fọ̀n gbogbo wọn láti olórí wọn títí dé ọmọ ìsàlẹ̀ wọn olólùfẹ́ ṣẹjọ́ olè burúkú ni wọ́n gbogbo dá méjì tí wọ́n ti ṣe nílẹ̀ Yorùbá ká bá ní ká máa wò ká tún máa wọ̀nyí lépè àwọn ọmọdéọmọ ní òní bọ́m̀bẹ̀ lásìkò ní àwọn alálẹ̀ wà lójú iṣẹ́ wọn ń ṣiṣẹ́ lọ́wọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọkọ̀ ilẹ̀ Yorùbá ti gbà síra ẹgbẹ́ olóògùn tó ń ṣe ti bàbẹ̀ nìkan ẹgbẹ́ olóògùn ìṣẹ̀ṣẹ̀ gbogbo ìṣẹ̀bálẹ̀ ìran Yorùbá òun ẹgbẹ́ olóògùn tó ṣe bàbẹ̀ nìkan lónìí àmàdáwọ̀ àmàṣẹjọ́ káwọn náà wà lọ dájọ́ kan lọ ṣẹjọ́ olóògùn náà dẹ̀ ṣe kí wọ́n gbìjà ara wọn tí wọ́n gbìdára wọn pé wọ́n fún láyọ̀yọ̀ ni pé àwọn òṣèlú ààrẹ náà làwọn ni tó wá jẹ́ pé àpààyàn pé ẹ pa tó bá ti náà ṣe síláàmù mọ́ ọlọ́bìnrin yẹn sì bí síláàmù tó bá jẹ́ pé omi wọn ni wọ́n ti pa wọ́n ti pa. tó pẹ́ pàwọn ni wọ́n ti pa o àwọn tó pa Deborah. wọ́n pa Deborah kò sí tó torí ẹ̀ ṣẹlẹ̀ pẹ́kẹ́ torí ẹ̀ nìdọ́lá tó wá jẹ́ pé àwọn ni wọ́n ti pa pẹ́kẹ́ tẹ̀mọ́tẹ̀mọ́ ti ṣe pé kìíní kékeré ànábì ni apá rẹ̀ ìsìláàmù ni apá ní tó ìsìláàmù mọ ìwọ yóò lẹ́tọ̀ àti wà láyé mọ́ ọ̀tá ayé wọn làwọn bá bá làtà wá. gbọdọ̀ ìgbọ́ káfà kan náà sọ pé ẹ tó máa bóun kọ̀m̀pìlìtì pé kọ́ máa àlùkùránì ànábì má lùkùránì wá àwọn rálùkùránì kà ẹ tó máa bóun kọ̀m̀pìlìtì ó máa gbé ìwé títí ẹ̀ náà jáde ní tí àwọn bàbá ńlá wa ní. ṣé yẹn gbádùn ni ọmọ Málì ni nà ó yẹ kẹsàn-án kọ́ ọmọ Málì ni nà ẹ lọ sórí Google ẹ lọ sórí Google ẹ lọ tẹ orúkọ sórí Google. Wọn ní tó ayélàgbé ìdọ́kiri ọ̀nà ẹ má máa ṣe nǹkan tó máa mú àwa yẹn tó ṣe ànífẹ̀yìn ìjọ 100. kò sí wa èmi ò máa fi ìwúre yẹn ló bí èmi nù ìwúre tẹ́tẹ́ ẹ̀ sọ yẹn òun ló bí èmi ẹwúre fún ọ̀ràn Yorùbá ẹwúre fún àwọn ọmọ Yorùbá tèmi kò bẹ́ẹ̀ lọ aṣọdún Ọ̀ṣun lọ́wọ́ ẹ ṣe àwa ni wàá dúpẹ́ ìyá wa ní kí ẹ gbóhùn sókè àwọn kan ní wọn lókè ọ̀dẹ ni wá sí láti wá ṣe ráyè nì ẹ ti ráyè nì wọn lókè ọ̀dẹ ni wá sí láti wá. Mo ń jà lọ́wọ́ Odùduwà àtàláìfù ẹlẹ́ máa blọ́ọ̀kì mi because ti blọ́ọ̀kì mi mo ti blọ́ọ̀kì everybody tó wà lórí péjì lẹ́yìn lórí show tá à ń ṣe mo ti blọ́ọ̀kì everybody. àwọn ọmọ Yorùbá ọ̀dí àwọn tẹ́ pé kí ẹ má sọ̀rọ̀ fún àwọn ọmọ Málì ṣé rí Yorùbá wì ṣé rí ojú tilẹ̀ nínú mi dẹ̀ tó because the way tí àwọn ọmọ Yorùbá ṣe sọ̀rọ̀ àwọn ìyá wa ṣe sọ̀rọ̀ àtàwọn bàbá wa mo rí pé Islam ti cast Islam ti jóná nílẹ̀ Yorùbá. ọwọ́ aláwọ̀ wọ́n bá a jù. ó ti lọ because ṣe kíní yìí tí wọ́n ní pé kí ni ọwọ́ bá Yorùbá wù ní lẹ́nu. Islam gan bíi mi ìmọ̀ mo ṣe lè sọ wọ́n máa ń gbà bóyá sexual kíní mi ìmọ̀ mo ṣe sọ. ẹ má sọ òyìnbó tó máa fi gbé wa wálẹ̀ wọ́n lè dóbọ̀n ẹ máa sọ pé wọ́n lè dóbọ̀n lè máa sọ. ẹ jọ ẹ̀yin tẹ́ wà lórí show ṣé tẹ́ wà lórí Facebook àti TikTok YouTube ṣé ń gbọ́ wa lórí TikTok yìí o. ẹ pè directly yọwọ ní kí ẹ pè direct call yẹn ló máa ń yàwó èèyàn wa lára TikTok wa àmọ́ tó ń ṣe ẹ pé wọn kọ wa táàpù ni so mi ò ṣe TikTok yẹn mi ìfẹ́ gbé iṣẹ́ náà TikTok. ẹ ká sọmọ òyà. ẹ pé ní àsìkò yìí
so lórí péjì mi ò ní ẹ tó nífẹ̀ẹ́ mi kò tẹ́ tó lè support mi sí wàhálà. ohun tó ṣẹlẹ̀ sí ìgbọ̀ pé kẹ́kọ̀ọ́ tó ń fẹ́ jẹ́ kẹ́ lọ́rọ̀ àwọn tó kọ̀ sáyẹn àwọn muslim yìí ń sìn ṣé wàá mọ̀ so nǹkan tó ń ṣe fún wọn nílé kéwù sí wọn ti fẹ́ mọ̀ wọ́n ti fẹ́ mọ̀ fi kùrán búra fún ọ wípé ẹ tó bá ti lè parí lé. ẹ tó bá ti pè lẹ́ẹ̀kan ẹ stop ọmọ àpè yín padà ẹ tó bá ti pè lẹ́ẹ̀kan ẹ stop ọmọ àpè yín padà à ń gbọ́ yín sà wọ́n ní pé kí ni à ń gbọ́ yín sà. Hello, à ń gbọ́ yín sà. ṣé ń gbọ́? à ń gbọ́ yín. Hello, à ń gbọ́ yín ẹni kí ni tó ń ṣe nílé kéwú nísìn kí náà ń ṣe. àti pé sì òkè wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ilé kí ó sì tó wọn bẹ̀rẹ̀ wọn fi kúrà wọn fẹ́ wọn fi kúrà fún òkè tó ń kẹ́kọ̀ọ́ lé kéwú pé àsìkò tán bá ti lè parí ilé kéwú wọ̀nyẹn tí wọ́n ní fẹ́ máa sọ àṣírí nǹkan tó bá wà nínú kúrà tí wọ́n ní fẹ́ pé wọ́n nílé mọ́ sọ́sítà. Wow. Ẹ tó sọ̀rọ̀ yẹn sì yẹn di yẹn ok nígbà tí yẹn délé yẹn sọ fún bàbá ẹ̀ pé kọ́ bàbá náà fẹ́ ti fún ọ nílé. Yorùbá ṣe ń gbọ́ inú ìdèkù tó fẹ́ gbá àwọn ọmọ wa sí bàbá wa bá wa túbọ̀ yẹn sọ ká rìkọ́ọ̀dù ẹ̀ ẹ bá mi rìkọ́ọ̀dù ẹ̀ o. So wọ́n ṣáà ní pé ok gbà tí wọ́n bọ́ yẹn gbà tó délé ló fi bàbá ẹ̀ pé à nǹkan bàbá náà fẹ́ mọ̀ ṣe fún ọ nílé pé wọ́n fẹ́ mọ̀ fi Kùránì wọ́n mọ̀ fi búra fún wọn pé tá bá ti lè parí Kùránì tá bá ti lè jáde pé nǹkan tó bá ti wà nílé kéwù pé nǹkan tó bá ti lè kọ́ nílé kéwù àti nǹkan tó wà ní Kùránì pé tó bá parí ẹ̀ pé wọn ò nílé máa sọ síta. Ìgbà tí ẹ̀dẹ̀ wà délé náà tó sọ fún bàbá wa ní pé pé ìgbà tó ń bẹ̀rẹ̀ lé pé ìgbà tó ń lọ fi bẹ̀rẹ̀ pé wọn ò sọ orúkọ bẹ́ẹ̀ yẹn fún wọn náà pé báwọn láti wọn máa búra pé ìyẹn ò sínú Kùránì pé kọ́ máa fi ọ̀rọ̀ búra nǹkan kan. Then bàbá wa ní pé kó máa tẹ̀lé lọ sí ilé kéwù. Ìgbà tí bàbá máa délé kéwù náà ìyẹn wá ní pé ó dà pé àfáàyè ní ó dà pé ó dà pé àfáàyè ó ní quotation kan tó lọ kóòtù fún bàbá yẹn nínú Kùránì pé wọ́n ní láti máa búra fún wọn sí pé because pé ẹ tó bá ti lè fi ọ̀rọ̀ mùsùlùmí àbí ó dà pé ẹ tó bá kù ní òkè nínú Islam nǹkan kan yẹn pé wọ́n ní láti ṣe búra fún wọn. Bàbá wa ní pé irú kan báyìí ò kì í ṣẹlẹ̀ lẹ́gbẹ́ nígbà tí ọ̀rọ̀ Kùránì ò kì í ṣọ̀rọ̀ nǹkan bí ogun ti dé báyìí. pé àwọn oníṣẹ̀ṣe kan tó bá bẹ́ẹ̀ ṣe pé bàbá wa sọ pé àwọn federal government bí wọ́n ṣe pé wọ́n lo Kùránì wọ́n lo Bible wọ́n fi ń ṣe pura fún àwọn náà máa ṣe ọ̀rọ̀ Kùránì láti máa fi ṣe pura fún wọn pé because kódà pé wọ́n fẹ́ kẹ̀yìn sí Muhammed pé àṣírí nǹkan tó wà nínú Kùránì kan pọ̀ yẹn ìyẹn náà sì ń fà lọ sí ni bàbá yẹn wọ́n ṣáà ní pé òun máa sọ yẹn fún ọ̀yẹ̀ kan lè pọ̀ pé nǹkan fún òun gbọ́ rí nǹkan tó tún ṣe nǹkan tó tún fẹ́ máa ṣe nìyẹn o. Yorùbá ṣé ẹ ti gbọ́ tó ọmọ àti búra kalẹ̀ fún yàn ṣé ẹgbẹ́ kóòtù ni ẹgbẹ́ kóòtù lẹ́gbẹ́ wọn ni. kò dé Ògúndé o. kò yéèyàn kó táwọn àbáyé fẹ́ máa ṣe ń sìn oúnjẹ tí wọ́n tẹ̀ fẹ́ so gbogbo ẹ̀dógún sí ni. sọ ma bá ti kóòlè tó bá fẹ́ kóòlè kéwú sí i ó gbọ́dọ̀ búra pé tó wà nínú Kùránì tí ò dá kó gbọ́dọ̀ sọ síta. bóyá ó dà pé nǹkan tó ń rí lọ́rọ̀ MC bàbá ló tó àyè lọ́pọ̀ abẹ́ fi ṣe jù. MS bàbá. MC bàbá ló fẹ́. ó ti dójú ẹ̀ ń sẹ́yìn ẹ ṣe bàbá wa. ẹ ṣeun ìyá wa ó ti dójú ẹ̀ ń sẹ́yìn o ó ti dójú ẹ̀ ń sẹ́yìn o ọmọ Yorùbá ó ṣe ẹgbẹ́ tó bá wà yìí sọ ìyá wa mo láti ẹ̀yìn mi ní blọọkì ẹ̀yìn ṣẹ́rí gbogbo àwọn àwòrán lé àwọn POS yẹn mo ti blọọkì gbogbo wọn èwo ló tún dún kí ló tún dún bá gbóhùn sókè. ìyá wa ẹ ṣe ọ̀rọ̀ ṣókí ni so màá lè join lórí TikTok. Àwọn wàsílà bí ọ̀rọ̀ lady yẹn ẹ jẹ́ kí ṣe tẹ̀rí lady yẹn tiẹ̀ ó fẹ́ scam àwọn olè gbà ló fẹ́ lè ṣe fún àwọn mùsùlùmí ẹgbẹ́ àwọn ọmọ Yorùbá tí wọ́n bá jẹ́ typical Yorùbá àwọn ẹ̀ṣọ́ pé kò sí ọmọ Yorùbá tó máa dáwó fún and ọ̀rọ̀ kan wà tó sọ tẹ́ dìmú tó sọ wípé àwọn Kìrìsìtẹ́nì ó ń try láti expand fan base ẹ̀ sí àwọn àtẹ̀yàngàn tí ò tẹ̀ gbà gan pọ́lọ́run wà ẹ mọ̀ àwọn nǹkan tó wẹ́ pé they don't even have any religion àtàwọn Christian àtàwọn mùsùlùmí pé gbogbo nǹkan dáwó fóun èmi kàn relating as a scam and everything that she's saying nobody should believe her period ọ̀rọ̀ yẹ̀yẹ́ tiẹ̀ nìyẹn yẹ ká gbé yẹn sẹ́gbẹ́ kan ṣe rí Islam nílẹ̀ Yorùbá ó ti cast
And the earlier, the better. Far more Yoruba they understand. Islam might be the only thing that to bring Yoruba wa sílẹ̀ pátápátá. I need not to stop religion. Gbogbo di owó tí ń wake up to the reality of what Islam is all about. Bàbá kan tó ń ṣe pé tán sì mò ń gbọ́ wọn náà lórí YouTube yìí. Mò ń gbọ́ wọn tí wọ́n pè ìwọlé tán ní pé wọ́n fẹ́ máa búra, àbí? Tán ní wọ́n fẹ́ máa búra fún ọmọ kéékèèké. Tí ẹ bá wo nǹkan tí Islam dá dúró, kọ́ máa bóbìnrin sùn ni. Débi wípé wọ́n máa pa àwọn èèyàn nílé ayé kan tún lè lọ máa bóbìnrin sùn lọ́run. That should tell you something. Ẹnu àwọn tó ń pé wọ́n tún lè máa bá obìnrin sùn lójú ẹ̀ ní ọmọ kékeré ọmọ 9 years old and all that. Even mo máa sọ ní many shows. Google ní Iraq as 2025 as at last year. Wọ́n legalize pé kọ́ ọmọ 9 years old máa lọ ilé ọkọ ní 2025 ní modern day ní Iraq. So everything about this religion is the opposite of what Yoruba people are. Ẹ gbàgbé religion pé bí agbé Christian, ẹ gbàgbé ọ̀rọ̀ other religion. Islam is anti-humanity. Whether you want to take it, whether you want to like it or not, and no matter how good they present themselves, wọn ò nífẹ̀ẹ́ èèyàn. Ẹlẹ́mìí òkùnkùn ni wọ́n. So ẹ̀yin tẹ́ bá sì ń ṣe ìgbà ọmọ yín lọ sí ilé kéwú, you are destroying the future of your children because àwọn ọmọ Yorùbá tó kù nígbà kí àwọn ọmọ yín kọ́ jẹ́ ọmọ àlè nílẹ̀ wa. So kẹ̀tẹ̀tẹ̀ máa gbọ́ etí yín kẹ̀tẹ̀tẹ̀ máa là á. So tẹ́ bá sì ń ṣe ìgbà ọmọ yín lọ ilé kéwú tó sì kọ́ ọmọ yín kọ́kúkọ́ bó ṣe máa pa àwọn èèyàn tó ṣe máa darí àwọn ọmọ Yorùbá tó kù lórí burúkú yẹn wá sílẹ̀ wa. She understand. So the way the things are going in Yoruba land now, àwọn èèyàn wa kan á ti ń jí. We don't need it. Ṣé wá rí gbogbo àwọn tó ti ń pè àwọn màmá tó ń pè tí wọ́n ń kanra. Mo mọ̀ pé wọ́n understand wọn ẹ̀bùn wa lálẹ́ nífẹ̀ẹ́ yín. Wọ́n rí wípé it's not something that we're supposed to joke about. These people do not like, and Shawari Emma Bino last week, is I saw me. Mama tin saw me, the mama ten one anytime to make a showing. And one more town lati Mali, town Babala, Baba, one lati Mali, Neo, Burkina Faso, Neo, Cameroon, Neo, Wobo one ye, she ma pada sibi 31 yo. Ma pada sibi Babala, Baba 31 yo. Ni wasi lewa, Kewa da lewa, Ruby and Baisha da lewa, Rudy be 31. So our more Yoruba, get typical Yoruba people, when they are calling on your show, I can feel their energy. Wọ́n ti fẹ́ nà mí. Kí lẹ sọ? Mo náà wọ́n ti fẹ́ nà mí lẹ́ni. Ẹ má bínú màámi, ẹ má bínú. Ara ń ta wá ni because àti jí ni. Màámi àti jí ni. Àti jí, èmi gan mo wà lára àwọn tó máa ń wà neutral tẹ́lẹ̀. Neutral Yorùbá lèmi náà máa. Mo ní mentality neutrality, but later mo wà very, very conservative now. Débi pé a guy was telling me tó fẹ́ máa bóbò mi àwọn kan wá láti ìlú kan àwọn darapọ̀ mọ́ Oǹdó mo ní no I call my family I dey get to know pé rọ ni gbogbo ẹ̀ mo ní má ever gbé gbogbo scam yẹn wá sọ́dọ̀ mi mọ́. I'm more conservative than before ẹ jẹ́ ká wà conscious. Ìyá mi you cannot continue to repeat the same mistake over and over again. That is the sign of low IQ. Kí àwọn bàbá wo ní low IQ now. Tẹ́ bá dé ti rí ọ̀tá yín lẹ́ẹ̀kan ẹ believe wọn. Àwọn tó ń ṣe Islam nílẹ̀ Yorùbá fẹ́ fi Islam balẹ̀ Yorùbá jẹ́ ni o. Dẹ̀ ní gbà. Nǹkan tí mo kàn fẹ́ sọ ní Yorùbá ni máa ṣe lórí TikTok. Ní gbà ojú gbogbo wa ti là. Ẹ ṣe ìyá mi. Ojú gbogbo wa ti là. Ní kì í ó bínú tán ni. Tẹ́tẹ̀rẹ̀ náà máa ń wà neutral ni o. Bí èmi ìgbà kan mi náà máa ń wà neutral máa ní ẹ. Ẹ̀mọ àwọn Mùsùlùmí tó bá da. Irọ́ kan náà ni gbogbo wọn. Ẹ bá wa gbọ́ sókè sàn. Ẹ kú ètò ìyá mi Yorùbá. Yẹ́ta. Òun yóò ní a o. Àṣẹ Èdùmàrè. Thank God for Emmet, Baba. Ìfawásílé. Ìfawásílé. Bẹ́ẹ̀ni. Ìyá mi, àwọn ọmọ káàrọ̀ òjìrè tá à ń gbọ́ ètò yìí. Ìfawásílé àpẹ̀tẹ̀ bí ayáfá. Nǹkan méjì ni àwọn àfáà fẹ́ lò ń bẹ̀ yẹn. Jihad. Àtẹ̀kíyà. Jihad. Àti tẹ̀kíyà. Jihad tó fẹ́ lò òun ni wípé wọ́n mọ̀ pé ogun olóòlù one of the òun ni ó gbé Ìbàdàn dúró ṣẹ̀dẹ̀ mọ́ pé ní Ọ̀yọ́ state wọ́n ti ń lọ́bì fún ṣẹ̀ríà. Tábà rántí àfáà kan tó kọ́kọ́ sọ̀rọ̀ ẹ máa rántí pé ìlú Ìwó ló ti kọ́kọ́ ti sọ̀rọ̀ lọ́dọ̀ Mufti. Jihad ni Fásilá wọ́n mọ̀ ti jáde ní gbogbo káàntì tẹ́rí yẹn àwọn àfáà náà ló ẹ̀ tí ì tiẹ̀ tí wọ́n sẹ̀ǹdẹ̀ sí Fásilá
kò wọ́n ti mọ̀ kó ṣe àti ìṣẹ́ ó ń bá Fásilá jà wọ́n gbé kámẹ́rà síwájú ẹ̀ pé àwọn ìyá wa tó jẹ́ mú tó bá sọ nǹkan báyìí tó bá sọ nǹkan báyìí wọ́n máa ẹ̀pù ẹ Fásilá ò mọ̀ ẹ́ pé àwọn ìyá wa tó wà lábúrọ̀dù yẹn ojú wọn ti là ojú everybody ti là á gbogbo wọn ti gbọ́n gbogbo wọn ti padà sílé òun ò mọ̀ ṣùgbọ́n àwọn ìyá yẹn àwọn àfà yẹn sáré fi Fásilá create content ni ẹ ti mọ̀ fún wọn ní jihad wọn sálábí ni èmi á rọ ọmọ káàárọ̀ òjíire àti ọmọ Ìbàdàn brọ́dà wa àfà kan tó ń pèrè lájìgìrì tó wà nílùú Ìbàdàn. brọ́dà yín ni kì í ṣe brọ́dà tèmi o. brọ́dà àwọn ará Ìbàdàn gbogbo yín ń wò ẹ̀ ń wò pé ọmọ wa ni ọmọ wa ni. àwọn ará Ìbàdàn ti ń collect. wọ́n wo mú tí ìwò ọmọ wa ni ọmọ wa ni ṣẹ́rí nǹkan tó dì sí ìwò ń sìn ṣẹ́rí jọ̀gbọ̀ngbọ̀nà tó dì sí ìwò tó ẹ pé ó ti di igi burúkú sí ẹ tí ò rọrùn fún yín láti ké gbogbo kinní yìí ló jẹ́ ká mójútó nítorí àṣà àti ìṣe wa náà fẹ́ dojú ẹ̀ bolẹ̀ wọ́n mọ̀ pé tọ́wọ́n bá kọ́ńtà wọ́n lè kọ́ lógún eléèlú ṣẹ̀rí àmà easy láti gbé wọlé fáwọn ó máa easy láti gbé wọlé fáwọn wọ́n fẹ́ dì sáàmù wa ìyá mi ká lè clear ara wa èmi á tún bá àwọn ìdílé Olóòlù sọ̀rọ̀ ẹ láti jẹ́ ká clear ara wa o tó bá ní kíkíní má dé court irọ́ ni o ẹ jẹ́ kó dé court ká clear ara wa o. tẹ́bá ní kó dé court. wọ́n ẹ̀ tí sì kíní yìí ni o wọ́n parọ́ fóun ni o kó lè clear ká lè wẹ kọ̀ọ̀kan ká lè mọ̀ nítorí pé àwọn àfáà ojoojúmọ́ ni wọ́n ń gbé oríṣiríṣi tẹ́kníìkì jáde wọn ò dúró wọ́n ń lé wa wọn ò dúró nígbà tó pa bàbá Ògúndòkun àfáà mélòó lẹ́rí tó jáde nígbà tó ní wọ́n gba 400,000 ṣe ti rí pé gbogbo wọn fò jáde bí ẹyẹ burúkú. bẹ́ẹ̀ni ìgbà tó ń pa àdúgbò ògùn tó gbé ọbẹ̀ sí bàbá ní ọrùn kẹlẹ̀ mọ̀ pé ẹ̀mí èèyàn kò jọ wọn lógún. Mr. Michael Oyedokun. Mr. Michael Oyedokun gbà tó pa àwọn ọmọ mélòó lẹ́rí tó jáde o ọmọ ọmọ ìyá àwọn ló pa Ògúndòkun. so wọ́n fẹ́ dì sáàmù wa àṣà àti ṣe wa náà fẹ́ bàjẹ́ o nǹkan tí a fi ń jẹ́ ìran Yorùbá òun ni àṣà àti ṣe identity wa nìyẹn nínú àṣà àti ṣe láti ní gbogbo ẹ̀kọ́ ìwà ìrẹ̀lẹ̀ ìwà ọmọlúwàbí tó ẹ pé kò sí tí ọmọ Yorùbá dé àwọn bàbá wa ní àwọ̀lú màtẹ́ ó mọ̀ wọn ara ẹ̀ ní so ẹ má jẹ́ kó wọn àfa olórí burúkú ìkan gba àṣà àti ṣe wa o wọ́n ní kí olóògùn má jáde ṣùgbọ́n wọ́n ń lọ sí Saudi lọ́dọọdún wọn lọ ńlá kùtà jára tìwádìí tó ti black Islam tó dé wọ́n ti ń pa kájà kí Islam tó dé wọn change ẹ̀ pé káwọn máa wọ gàlàníà kan lọ fi máa yí ká ẹ̀yin ọmọ káàárọ̀ òjíire eléyìí àti ọmọ Ìbàdàn tó ti dìsáàm tó ti fi ẹ̀sìn Islam gbélé ẹ lọ́wọ́ Ọlọ́run Olódùmarè ò kí ń fúnyàn nílẹ̀ lẹ́ẹ̀mejì o ẹ̀ẹ̀kan ni Olódùmarè ń fúnyàn nílẹ̀ tó o bá ti mẹ̀tẹ́ yẹn wọ́n máa gbalẹ̀ ẹbọn ẹgbàlẹ̀ Haúsá o. Yorùbá ṣe ń gbọ́. àwọn ọmọ Ìjẹ̀bú káàárọ̀ òjíire ṣe ti rí pé eré òṣà Agẹmọ lásán náà fẹ́ gbé tó di wípé ó lulẹ̀ wọn bí àáfàá kan níjẹ̀bú mo ìtún sọ́dẹ̀ ní kó lóun fẹ́ kóbìnrin jáde ní ọjọ́ tí alágẹmọ bá lóun gbé ẹrù lásán dépòdépò alágẹmọ fẹ́ jáde wọn tí ìbí àáfàá náà rí kó lóun fẹ́ jáde Àwùjalẹ̀ gan jáde orú ẹ̀ ó kọ̀ lẹ́sìn ni o tó ń torí náà àwa ọmọ káàárọ̀ òjíire ìdílé Olóòlù tí gbogbo yóò bá tí ìgbà ẹ̀sìn Ìsìláàmù Olóòlù ń ṣogún egún kékeré Olóòlù ń ṣegún kékeré àwọn bàbá wa ní kò sẹ́ni tó fìjà ẹ̀wọ̀ èèwọ̀ ló ń tẹ̀jà ara rẹ̀ ẹ jẹ́ ká wẹ ara wa mọ́ nítorí pé egún tó látọ́ ẹ̀pọ̀ wọn òyìnbó máa wò tó máa wálé nítorí ẹ̀ ni láìpẹ́ láì jìnnà nítorí àwa tá a máa gbé àṣà wa dìde rèé àwọn ọmọ orúkọ yà á ti gbé ẹ má jẹ́ kọ́ wọn olórí burúkú tó wá láti Mali Senegal oró akéwù gba góòdù Mali níran bàbá ẹ̀ MS bàbá ti gbé jáde níran bàbá ẹ̀ Mali ni. ó wà lórí Google kò yẹ ó ṣe ọkàn. bẹ́ẹ̀ni Kaula Senegal ni ìran bàbá wọn Senegal ni o ìmáàmù Ọ̀fà Senegal Mali ni gbogbo wọn ti wá o ẹ má jẹ́ kán ba àṣà àtìṣe wa jẹ́ ọmọ káàárọ̀ òjíire ẹ jẹ́ ká dáàbò bo identity wa nítorí àwọn òyìnbó tí wọ́n ń wá tọ́rí pọ́ọ̀rì jìnnà wà nínú nǹkan wa ni o tó bá pa parọ́ sí ni wọn ò ní wá o nítorí pọ́ọ̀rì jìnnà tọ́wọ́ bàbá wa ti gbé òótọ́ inú wípé ẹni tó bá dá fáìké
aṣọ ẹ máa pọ́n ni ẹni tó bá fi ewì àtegbó parọ́ aṣọ ẹ máa ya lẹ́yìn ọrùn ni ó dẹ̀ yìí ṣẹlẹ̀ dé nídọ̀la kò sí rọ́ńbẹ́ tó ń torí náà òótọ́ ọnú òun la fi ẹja dáàbò bàtà àti ṣe wa o ẹ̀yin ìdílé Olóòlù Fásilà ńlá ti jáde láti sòótọ́ everybody ló ti gbé mi náà gbé sínú ẹ̀ Precious Joel ló wà nínú àkáǹtì yẹn ẹ̀jẹ̀ parọ́ wọ́n lè lọ edit ẹ̀. ẹ jẹ́ ká pé ópè kan gbé Fásilà o nítorí ó ti bàrán lórúkọ jẹ́ èrò ìní ń sìn mò ń bẹ̀rù láti send owó sí ópè báyìí sìn. ópè tẹ́ bá ń gbọ́ ètò yìí ẹ pé Fásilà kó wá já ẹjọ́ nítorí pé ó ti borúkọ yín jẹ́ all over the world. ọmọ Yorùbá wà l'Amẹ́ríkà tó ń send owó through ópè ọmọ Yorùbá wà ní Canada tó ń send owó through ópè so definitely èèyàn kan ti wà peter kanti ẹgbẹ́ra yìí dìde ẹgbẹ́ Fásilà ẹ pè sílé ẹjọ́ ẹ jẹ́ kó clear yín. so ópè ìsìn ópè àkáǹtì kò sì kí ọmọ nìyẹn o. kò sì kí ọmọ o ẹ̀yin ọmọ káàárọ̀ òjíire ẹ bá wa ráìtì ópè o kó wá clear ara ẹ̀ lára Fásilà o ẹ má dáwó fún Fásilà o olè ọmọ ọ̀pọ̀ ní Fásilà o kì í ṣe ẹni tẹ́ lè dáwó fún o ó máa gbowó yín ni o ẹ má dáwó fún ọgbẹ ẹbí òṣì tó ń bẹ yẹn kó lọ. náà àwọn àáfàá ló ń bẹ̀ ọ́ kì í ṣàwọn ọmọ Yorùbá ló ń báwí àwọn ọmọ Senegal àwọn ọmọ Mali ló ń báwí kì í ṣàwọn ọmọ Yorùbá. àwọn náà ni kó máa bẹ o. ẹ ṣeun gan bàbá. àwọn ni kó máa bẹ o ọmọ káàárọ̀ jílẹ̀ ẹja dìde ẹja dáàbò ìṣèwà identity. ẹ ṣeun gan. tó lára àtàwọn alátọwà ẹ tó ìyá mi ẹ tó wọn dúpẹ́ o. ṣe ti rí nísìnyí màmí ti bọ́ta wọ́n ní èèyàn 3 kìíní kan ló wà wọ́n lè yàn 138 ẹ bá wa lótẹ̀ tó ń pọ̀ lórí show yìí. mo rí pé àwọn èèyàn wà active mo pé àwọn èèyàn kọ comment bẹ̀tẹ̀ má yẹ kí comment yín kó distract yín débi pé ẹ̀ bá wa tẹ̀ tó ń pọ̀ lórí show ẹ bá wa like ètò yìí a níbi tó ń pọ̀ yín ẹ bá wa gbọ́n sókè lórí fóònù. ìyá mi Yorùbá wì. bàbá mi. ẹ já lé gbogbo àwọn Fúlàní kò ní Kwara ká gbà lúwa padà. Ọlọ́run àṣẹ rọrùn wẹ́rẹ́ ni. gbogbo àwọn ọmọ Mali ló wà ń bẹ̀ èmi ti gbé Mali rí èmi tí mo bá yín sọ̀rọ̀ yìí. ṣẹ́rí Mali náà ní èdè oríṣiríṣi pọ̀ táwọn Fúlàní Mali àwọn olówó tó dá Mali tẹ́ bá dé Senegal ẹni mo parọ́ kan fún yín aṣẹ́wó ní ID card ní Senegal. aṣẹ́wó ní kíni. ID card. ní Senegal. tí wọ́n dẹ̀ ń san tax ẹni mo parọ́ kan fún yín tẹ́ bá lẹ́ tó wà Senegal ní ẹnìkan parọ́ kan fún pèsè orí ètò. Senegal ìlú bàbá wọn tó máa ń ṣe síkìrì fún. mo ní aṣẹ́wó wà ní Senegal tí wọ́n ní ID card tí wọ́n dẹ̀ ń san tax fún gọ́ọ̀mẹ̀ntì. So wọ́n legalize aṣẹ́wó ní Senegal. Yes. Senegal ti ń ná Mastercard nǹkan kó tó di pé Nàìjíríà mọ̀ tó jẹ́ Mastercard. ṣàgbé France ló colonize wọn. wọ́n tàn wọ́n ní Senegal ó ṣe lẹ́sìn wọ́n máa tẹ́ bá wọ train mi ìgbọ́ wà lọ́dọ̀ yín Europe náà wà tẹ́ bá wọ train láàárọ̀ ẹ̀rọ àwọn Senegal tó máa gbé tẹ̀síbí àbí tó máa gbé tó máa ká ẹ̀ tẹ̀síbí náà ló ń pè àbí. tẹ̀síbí náà ni. ó máa wọlé báyìí lójú títí tó bá ń gbé dání lọ ní Europe bíi bọ̀tí rọ ni ẹ gbogbo apá wọn gbogbo ìbàdí wọn ìfúnpá ló kún. ìfúnpá ìgbàdí ìbàjọ́ ń kírun ni àjọ máa lọ kírun ni. ṣẹ́gẹ̀ tó wọ́n ń tan àwọn èèyàn ni tẹ́ ẹ bá yọ tó bá borí pẹ̀lú jáàbù ẹ ló fi máa wá dóko kò sọ̀rọ̀ láti lo ìyẹnú ètò yìí ṣẹ́gẹ̀ tó kò sí nǹkan tó ń jẹ́ ẹ̀sìn Islam the same tẹ́ bá lọ sí Mauritania èyí tó máa borí but irọ́ náà ń pa. ẹ má jà tán ra wa. irọ́ náà ń pa. àwọn olùtà àwọn gbé mi. tẹ bá dé Côte d'Ivoire the same thing bẹ́ẹ̀ dé Niger the same thing wọ́n fi tàn àwọn èèyàn. tẹ bá wo Nàìjíríà dáadáa àwọn tó jẹ́ ọmọ Fúlàní wọn ò ní ṣe wọn ò ní tọrọ owó ọmọ Haúsá ló máa tọrọ owó. wọ́n ti lo àwọn Haúsá. wọ́n ti lò wọ́n. bẹ́ẹ̀ ẹni tó bá tó lọ sí ìpínlẹ̀ Ògùn mẹ́ta ọdún Kano street náà kò bẹ́ẹ̀ lóògùn mẹ́ta táwọn àtọ́tọ̀rọ̀ bá. Kano street wọ́n ti kọ́ wọn kó Kano street wọ́n ti kó wọn lọ sí yẹrí ẹ̀ náà wà ní. ok tẹ bá rẹ tó ráì láti lọ máa san owó tó ẹ kó lọ bẹ́ẹ̀ kò rí Fúlàní ẹyọ kan gbọ́n tẹ bá rí bẹ́ẹ̀ Haúsá ni other tribe from the north. wọ́n ti gé mi lọ́wọ́ gé wọn lẹ́sẹ̀ gé wọn lápá. bẹ́ẹ̀ni mo rí bọ̀wọ́ kan tí mo pàdé bọ̀bọ̀ kan báyìí ní ibi lóko tó rò bí business center wọ́n á sọ fẹ́ tó di business center yẹn pé ọ̀gbẹ́ni tó jáde nínú kíní Fúlàní nìyà ó ní bẹ́ẹ̀ ni sà ó ní Fúlàní ni ó ní bọ̀sẹ̀ Fúlàní from Nigeria ó ní pilot school ló lọ níbí. pilot school.
pilot school ló lọ but it's a Fulani from Nigeria. Èrè kan Hausa máa ń sọ pé tẹ bá rí ẹni tó wà ní north àbí ẹni tó wá láti north tó wà lọ scholarship kò ń ṣe Hausa Fulani ló máa jẹ́. Kò wọ́n ti tẹ orí àwọn Hausa mọ́lẹ̀ the same thing náà fẹ́. Wọ́n fẹ́ ṣe fún wa nílẹ̀ Yorùbá. Ká jẹ́ kí orí wa pé wọ́n pọ̀ bẹ́ẹ̀ Nàìjíríà tí wọ́n ń ṣe ọmọ Nàìjíríà. Mo fẹ́ parọ́kọ̀ fún yàrá gbogbo ibi tí wọ́n ti ń ṣe owó ní Nàìjíríà ní ilẹ̀ tán bá pè nílẹ̀ Nàìjíríà kò sí Hausa ẹ̀kọ́ tó ń ṣe ká ṣe owó bẹ́ẹ̀ gbogbo wọn they are from Niger Republic. Gbogbo wọn náà ṣí ṣọ́ọ̀bù sí náà ṣí ọ́fíìsì sí CMS lẹ́kọ̀ọ́ they are not Nigerians. Gbogbo wọn ló ní ID card Nàìjíríà. Gbogbo wọn lẹ́ni NI Nàìjíríà. Torí pé àwa gbọ́ èdè wọn àwa ṣe mọ̀ yàtọ̀ àbáwọn gbé láṣẹ mọ̀ yàtọ̀. Ẹ jẹ́ káwọn èèyàn kọ́ mọ̀ pé kò sí nǹkan tó ń jẹ́ ẹ̀sìn. Àwa Yorùbá à ní ẹ̀sìn à ní àṣà àti ṣe. Bọ́lọ́n dẹ̀ ṣe dá wa pẹ̀lú ẹni òun la dẹ̀ fi jẹ́ òun la fi yàtọ̀ ní gbogbo àgbáyé òun la ṣe ní oríkì tó sẹ́ tó lóríkì. Kò sẹ́ tó lóríkì wà ní kò lóríkì. Àmì sórí la ṣe ń fi àmì tó jẹ́ àmì tó ní mẹ́nì ìlú alásùnà bá lù ó máa sọ nǹkan tá a bá fẹ́. Àwa nìkan ní gbogbo àgbáyé mà. Yorùbá nìkan ní gbogbo àgbáyé ló lóríkì. Ní gbogbo àgbáyé náà ní àwọn ìdílé Yorùbá ni ní bá ṣe parọ́ máa yẹ ìlú bíi 12-13 countries. Gẹ́gẹ́ tí mo dẹ̀ gbé nìkan bá ká kọjá bẹ́ẹ̀ ká gbé bẹ́ẹ̀ ni. Bẹ́ẹ̀ sọ Burkina máa sọ fún ipa ẹ̀ bẹ́ẹ̀ sọ Mali máa sọ fún bẹ́ẹ̀ sọ Niger máa sọ bẹ́ẹ̀ sọ Côte d'Ivoire máa sọ fún ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lọ so àwọn èèyàn wa kò sí nǹkan tó ń jẹ́ ẹ̀sìn. Èmi exercise sọ̀rọ̀ kan short bí tí mo ti ń ṣiṣẹ́ bọ̀bọ̀ kan bẹ ọmọ Morocco ni so ó wá sọ fún mi pé ibikíbi tí àwa sọ̀rọ̀ nípa ẹ̀sìn lítù nǹkan bí lọ́nà pé ṣé Christian mi ò ní mo ṣe kankan mo ní Ifá ni ó mọ̀ nǹkan tó ń pè ní Ifá mi lókè máa gbé jáde lórí gbọ́ wa ní ó dá pé òun ti rí kíní rí òun ní good. Ní kí ẹ má gbàwọ̀ èèyàn wọlé tí wọ́n bá ti ṣe tó máa ti send mẹ́mà ìkan report page mi please àwọn ọmọ wèrè yẹn wà níbí à ń gbọ́ ní sà. Ṣẹ́gẹ́ jáde ó láti máa sọ fún pé ọmọ Morocco ni ó rí kìlọ̀ gbogbo ibi tí ẹ̀sìn Muslim wà ní gbogbo àgbáyé pé ìjà tó dúró máa wà bẹ́ẹ̀. Ó ní òkè kí n wo irú kìtàjọ wà yìí sí ó ṣe mo rí kí wọ́n Christian kàbí Muslim kan bára wọn jà nínú nídàásí. Ó láwọn táwọn ṣe ọmọ Morocco ó ní èdè táwọn sọ ó ní èdè ní Quran ó ní kò ń ṣe èdè kì í ṣe religion ó ní Arabic language èdè ní religion ó lédè ní kò ń ṣe Arabic ó ní kò ń ṣe religion ó ní bí kọ̀ọ̀kan tó lọ́n dá àwọn pẹ̀lú nìyẹn èdè wọn ni Ọlọ́run ò dá èdè ní ìsìn lẹ́nu so ó ní nǹkan táwọn máa sọ nìyẹn nǹkan táwọn dẹ́ máa fi kọ ìwé nìyẹn ó náà fi kọ ABCD. Ó dà ẹ ṣe ń gan bàbá kí a tún gbẹ́kẹ̀lé lómi ẹ ṣe ń gan ìyàwó Victoria ṣé pilot ni ṣe rí nísìn ẹ wo ẹwà tí Yorùbá ní àwa nìkan ní gbogbo àgbáyé la ní oríkì ní gbogbo àgbáyé o àwa nìkan la ní identity á jẹ́ pé àwa gangan làwọn òyìnbó wò tí wọ́n ṣe ń ṣe ID card no ẹkàn bá mi wò ó Yorùbá ló máa fi pé ọmọ òjò ọwọ́ máa ró ní owó ẹ tí mo fi tó ti wá Yorùbá ló máa fi pé ọmọ olóyè nkíní kan tẹ́ bá fi mo tó ti wá so ID táwọn òyìnbó pọ́ ṣe fún wa à ń ṣe wípé ara pé Yorùbá ní oríkì àwọn ará ní identity á ti pé òun ni wọ́n kọ́ tí wọ́n fi ń ṣe ID ẹ ráyè wa. Yorùbá àwọn iṣẹ́ ọ̀rọ̀ tí màá yẹn sọ mo tún fẹ́ hàdì mọ́ tẹ́ bá lọ sí Nigerian embassy àwọn Fúlàní náà kún bẹ́ẹ̀ o. I know. So mo kàn tún fẹ́ pé bàbá tọkọ yẹn wọ́n correct mo kàn tún fẹ́ hàdì mọ́. Àwọn náà wà ní Nigerian embassy lọ́dọ̀ wa gan bíbí agbára Ọlọ́run ẹni bá ti wọ́ tẹ́ bá ti pè yẹn bá wa gbé kọ̀ lọ́wọ́ kó má yẹ kó máa pẹ́ dákun lórí ọ̀lọ́ bá gbóhùn sókè. Yàrá mi Yorùbá. Ẹ ṣeun sà. Ẹ ṣe mo kàn fẹ́ dá sórí ọ̀rọ̀ yẹn ní ṣókí náà. Ẹ bá wa dá sí pàápàá sàn. Ẹ rí èmi tẹ́ ń wò yìí bẹ́ẹ̀ náà ṣe Kùránì lẹ̀ náà kí o torí mo rí gbà tí ẹ̀ ń gbé jáde ní a máa tọ́jú ọdún mẹ́ta. Èmi náà kí but láti bí ọdún 7 sí 8 ni mo ti ń ronú nípa ẹ̀sìn Islam tí mo ti rí àwọn àṣìṣe mi ń kírun mọ́ bẹ́ẹ̀ ṣe wò mí. Kí ló dé? Wọ́n máa kà yín náà dínà yín dà láyé. Iná dínà yín dà láyé àdìsílámù. Nínú philosophy ideology anything tá a bá ti ń pè ní ẹ̀sìn ideology èrò àwọn kan ni. Wọ́n máa ń bẹ́ẹ̀ ni èrò ni o. Èrò ni wọ́n máa fi ń control mindset ni
ṣe pé ẹ ní èrò nǹkan mi èyí tí àwọn fẹ́ yẹn òun lẹ máa follow bó ṣe rí gan nìyẹn they use it to change the mindset of the people. èmi ti rò pé àwọn ẹ̀sìn méjèèjì tá a sì mo ṣe ń bọ̀ lórí ti wá sí lórí ti àga torí tá a bá sọ pé wá sí ṣíà ni. àga ló ń jẹ́ bẹ́ẹ̀ ṣíà bẹ́ẹ̀ ni ṣíà bábà. ṣe rí àwọn pípù yìí wọ́n fẹ́ gba ilẹ̀ wa wọ́n fẹ́ gba ilẹ̀ wa at all cost. tèmi dẹ̀ mọ̀ pé kò lè ṣeé ṣe. ẹ̀gbá lèmi abẹ́ ọmọ sáúnsáún lèmi ẹbọ la fi tẹ ilẹ̀ wa dó kò sẹ́ni tó lè gba ilẹ̀ wa lọ́wọ́ wa wúlò ní ilẹ̀ wa. gbogbo àwọn tẹ́ ẹ rí yẹn wọ́n lè bí wọn síbi kí wọ́n máa sọ Yorùbá àmọ́ wọ́n kàn bí wọn síbi wọ́n sọ Yorùbá ni ìran wọn kì í ṣe Yorùbá tó ti fẹ́ kì í ṣe Yorùbá torí ọmọ Yorùbá ó máa ní oríkì ó dẹ̀ máa ní òòṣà tí wọ́n ń bọ láti ìdílé wọn. irú àwa ń sìn láti 5th generation wa Ọbàtálá à ń bọ̀ tẹ́ ń gbọ́ mi bàbá ìyá Yorùbá wù mí. à ń gbọ́ yín sà. òòṣà yẹn ò dẹ̀ parẹ́ báwo tẹ̀ ẹ̀ ṣe àwọn tó ń ṣe sì ń ṣe gbogbo alájẹjọ ń ṣe ẹbí pọ̀ torí ẹ̀ Wàsílà yẹn wọ́n ti rí pé ó láìpẹ́ owó business ni. bí àmìra. bẹ́ẹ̀ ni wọ́n ti rí pé ó fẹ́ràn owó ẹ̀yin náà gbọ́ orúkọ ẹ̀ interpretation kí adé tí ò kíá. Adéọlá tí ò kí ẹ̀. tí ò kíá ẹ̀ ṣe dàrí ó tẹ̀ ló ń bá mi jẹ́ orúkọ tí ò kíá tí ò kíá mi owó yìí o dandan lówó ṣé mo fẹ́ ṣe yìí o ó lè yọ sí kó ó lè yọ sárùn ohun tó bá fẹ́ ṣẹlẹ̀ kó ṣẹlẹ̀ mi ò wọ́rì. ẹ ṣe bàbá ẹ ṣe sà ẹ jẹ́ ká nẹ́tíwọ̀kì yìí gan ó ṣà ń lọ bọ̀ a máa gbẹ́kọ̀ọ́ èèyàn méjì sí a máa wá lọ sí nǹkan tí àwọn ọmọ wèrè yìí tí wọ́n ń ṣe fún wa ńlẹ̀ Yorùbá lẹ́yìn bàbá wa yìí kẹ wá wo bí wọ́n ṣe bóyá fẹ́ ba Èkó jẹ́ ibẹ̀ yẹn la máa lọ nísìn bàbá wa gbóhùn sókè láàrin ìṣẹ́jú méjì bàbá mi má bínú sà. Hello sir.